Ilẹ̀ Yorùbá pàápàá ìlú Ìlọrin tó wà ní ìpínlẹ̀ Kwara ó mà tún ti sọ ọ̀kan lára àwọn gbajúmọ̀ àáfàá wọn nù nígbà tí gbajúmọ̀ àáfàá nì èèyàn Sheikh Abdulwahab Abdulhai tó mà jáde láyè ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kẹjọ oṣù karùn-ún tá a wà yìí lẹ́ni ọdún mẹ́rìnléláàádọ́ta 54 years of age. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé kì í ṣe pé àìsàn ọlọ́dún pípẹ́ kan àbí ọlọ́jọ́ pípẹ́ kan dá Sheikh Abdulwahab Abdulhai gúnlẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní àìsàn kan ló ki bàbá náà mọ́lẹ̀ èyí tó gba ẹ̀mí ẹ̀ lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí tó sì jẹ́ pé ọjọ́ kejì ìyún ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún tá a wà yìí ènìyàn lọ sìnkú ẹ̀ sí ìtẹ́ òkú àwọn mùsùlùmí ìyún Muslim cemetery tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Nígbà ayé Sheikh Abdulwahab Abdulhai gbajúmọ̀ àáfàá tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn ní ìlú Ìlọrin àti gbogbo ìpínlẹ̀ Kwara àti ilẹ̀ Yorùbá ni o. Ìdí tó bàbá náà fi gbajúmọ̀ tí nǹkan sì tó yà sọ́tọ̀ sí gbogbo àwọn àáfàá ni wípé ó jẹ́ onímọ̀ nínú Kùránì, nítorí pé gbogbo Kùránì ló wá sórí pátápátá tó sì jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n sọ fún nínú Kùránì tí ò ní máa kà lórí. Èyí ló jẹ́ ẹni tó yà Abdulwahab Abdulhai sọ́tọ̀ tó fi jẹ́ wípé ọ̀pọ̀ àwọn àáfàá àti àwọn mùsùlùmí káàkiri ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ bàbá náà. Kódà wọ́n ròyìn wípé gbogbo akitiẹ̀ lórí ẹ̀sìn Islam wọ́n ní ó tún jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ nítorí pé ó wà lára àwọn tó kọ ìyà lórí bí wọ́n ṣe ń lo ìjáàbù káàkiri Nàìjíríà lónìí, pàápàá nípa ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ló ṣẹlẹ̀ sọmọbìnrin mùsùlùmí kan ní ìpínlẹ̀ Katsina lọ́dún díẹ̀ sẹ́yìn, níbi tí wọn kò ti fẹ́ kó lo ìjáàbù láti fi ṣe ìdánwò kan tó sì ní Sheikh Abdulwahab Abdulhai ló dá sí ọ̀rọ̀ náà, èyí tó jẹ́ pé látìgbà náà ni wọ́n ti ń fààyè gba àwọn ọmọbìnrin mùsùlùmí láti máa lo ìjáàbù sórí. Títí dàsìkò yìí ni àwọn gbajúmọ̀ àáfàá ńláńlá ìlú Ìlọrin sì ń ṣe ìdárò Sheikh Abdulwahab Abdulhai tí wọ́n sì ń sọ wípé ẹ̀sìn Islam ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ó tún ti pàdánù ọ̀kan pàtàkì láàrin wọn.